Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mi nù ní Jésù rán sí ọ. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere, tó yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire, Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè, bàbá gbẹ̀yà mi nù aka àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of Sọ́kẹ́. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò là ń mọ dédú ọbẹ̀. Kóòtù lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ó yára máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pẹ̀ 08054353629. Ẹ lè sẹ́ndì date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndì fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ̀. Èyí ni ìdáhùn fún gbogbo ẹ̀yin tí ẹ ti ń bá mi sọ̀rọ̀ látijọ́ yìí wípé ẹ nílò ìpèsè àbí àdúrà. Bàbá sọ pèsè àdúrà náà ni tí ẹ lè ṣe láti wọnú ọdún tuntun tó lọ papọ̀ pẹ̀lú ìràwọ̀ tó ń lò. Gbìyànjú kó ṣe, gbìyànjú kó ṣe. Ṣé rí inú ìgbìyànjú ibẹ̀ gẹ́gẹ́ ni Ọlọ́run ń gbé. Inú ìgbìyànjú ibẹ̀ ni àṣeyọrí ń gbé. Inú ìgbìyànjú ibẹ̀ ni oríire ń gbé. Gbogbo àwọn tó gbìyànjú lánàá wọ́n rí nínú ayé wọn lónìí. Ìgbìyànjú òní bẹ́ẹ̀ ni gbogbo ẹni tẹ́ ń lo ìràwọ̀ iná, ẹ lọ gbìyànjú, ẹ lọ wá ọkà bàbà pupa, ẹ lọ wá àgbàdo pupa, ẹ lọ wá àádùn, kí ẹ sì lọ wá epo pupa. Òun sọ pé báwo ló ṣe máa ṣe? Sórí epo pupa yẹn ó máa fi tàgbàlagbà lọ́rẹ ni. Bẹ́ẹ̀ ni àádùn yẹn wá gbé fún àwọn ènìyàn wọn bẹ́ẹ̀ jẹ́ ni. Ṣó wá rí ọkà bàbà àti àgbàdo pupa yẹn ó máa ṣàdúrà sí ni, ó sì dà yẹn síta. Ẹ já lọ sí ìkejì ìràwọ̀ afẹ́fẹ́. Ẹ lọ wá omi, ẹ lọ ra omi kó pọ̀, kẹ́dẹ̀ sí oúnjẹ. Bẹ́ẹ̀ ni kẹ́sì wá iye owó tí agbára yín bá ká. Ẹ fi owó yẹn ẹ fi ta àwọn aláìní lọ́rẹ. Ẹ lọ ra aṣọ tí agbára yín náà bá ká. Ẹ fi ta àwọn àgbàlagbà ní ọrẹ. Kẹ wá sí oúnjẹ yẹn kẹ́ fi yẹn lọ ta àwọn atọrọ bára lọ́rẹ. Sórí omi yẹn pè fún àwọn ènìyàn. Bó o bá ti ṣe lè o máa rí ọ̀nà àbáyọ. Bó o bá ra omi o lè ra mínásì, o lè ra ọmọ ẹlẹ́rìí dòdò. Ìwọ ṣáà fi ṣe pèsè fún wọn. Wó o máa rí ọ̀nà àbáyọ. Gbogbo ẹni tẹ́ ń lo ìràwọ̀ omi, ẹ̀yin lọ ra sweet, ẹ ra biscuit, ẹ ra iyọ̀, kẹ́sì ra ìrèké, kẹ́ ra ọsàn, kẹ́ ra ṣúgà. Ṣẹ́rí ti iyọ̀ yẹn etí òkun nìyẹn lẹ máa lọ dà yẹn sí. Ṣẹ́rí ti sweet biscuit àti ọsàn yẹn àti ṣúgà yẹn ẹ hà fún àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni jẹ́kọ́ bẹ́ẹ̀ jẹ́ ìwà àṣírí ọ̀nà àbáyọ nínú ọdún tó ń wọnú rẹ̀ yìí. Gbogbo ẹ jẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀, ẹ̀yin lọ wá oyin, ẹ lọ wá epo pupa, ẹ lọ wá iṣu, kẹ́ wá àgbọn. Sórí epo pupa yẹn ẹ fún yẹn fún àwọn àgbàlagbà. Ṣẹ́rí oyin àti iṣu yẹn, oyin àti iṣu yẹn, oyin yẹn wọ́n máa bá ẹ la iṣu yẹn fún àwọn àgbàlagbà. Àgbọn yẹn àwọn máa bá ẹ jẹ nìyẹn. Nọ́mbà mi ò yípo padà tó bá nílò àmọ̀ràn lórí ohun tí mò ń sọ nípa rẹ̀ 08054353629. Ọlọ́run kan ìgbìyànjú ọ̀rọ̀ náà àbáyọ. Ẹ fọ́lọ̀ wa lórí Facebook, YouTube, Instagram, TikTok. Àṣírí ìràwọ̀ Mystery. Gbogbo èèyàn náà kọ́ lálẹ́ lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá, nítorí pé àwọn messages yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn messages yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀
Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Pisces.